فقول الشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقول الشيخ محي الدين فضلا وناده إن أمتنا شبت أظفارها واستحكم المعدل يا أكرم الخلق على ربه وخير من فيه مبي يسأل قد مسني الكرب وكم مرة فرجت كربا بعد يذئل أجل بغاد الذي أشتكي وإن توقفت فمن أسأل ولن ترى أعجز مني فما لشدة أكوى ولا أحمل وحيلتي ضاقت وصبري انقضى ولست أدري ما الذي أفعل فأنت باب الله أي نوره أتاه من غيرك لا يدخل صلاة سلاما للنبي محمد صلى الله عليه وسلم أبي القاسم المبعوث من أجل رحمتي كذا الآل والأصحاب والتابعين يا إلهي وربي بل رقيبي وعصمتي إن الصلاة على النبي محمد تصل الفؤاد بخالق الأكوان gbogbo àwa umma ìjọ ànábì Muhammad sallallahu alaihi wasallam tá a mọ rírì ànábì Muhammad kò sí tí ń jẹ́ kéèyàn mọ rírì kéèyàn mọ pàtàkì kọ́mọ pàtàkì ní tá a mọ pàtàkì ànábì nígbésí ayé wa ṣe wùfárájì ló ń ka ayé wa yìí lọ́ọ̀dí kí ní ṣẹlẹ̀ ń bẹ̀yẹn inna salata ala nabi Muhammadin bẹ́ẹ̀tì yóò gbẹ̀mọ̀ lẹ́nìí tẹ̀sí olùkọ́ àdá bí khaliqil akwani ìwọ tí wọ́n fẹ́ lọ ọkàn rẹ mọ́ Ọlọ́run tí a máa rọ̀jòkó tí a lónìí ni inna salata ala nabi Muhammadin تصل الفؤاد بخالق الأكوان ó sì fẹ́ kí ìrìn àjò rẹ̀ ó yá ọ̀fẹ́ bọ́ sí ọ̀dọ̀ láti déwájú Ọlọ́run ọlọ́nà tó lè rìn تصل الفؤاد sáti lọ dìmá Nabi Muhammad àkíwání Ọlọ́run ni khaliqul aqwal bí khaliqil aqwal tasilul fuada àwa ẹ̀dá sánmà ilẹ̀ àwọn aqwal lábílùm inna salata ala nabi Muhammadin
تصل الفؤاد بخالق الأكوان. ọlọ́run ọba olùkà wọ́n lè àkọwárẹ̀ ẹ̀wọ̀n ara báyìí gbogbo tí bá sì ń jẹ́ bó ló ṣe rí ọlọ́run ló ní ọmọ ẹgbẹ́ ìbílẹ̀ òun sì ní kò sí kèyí fi yà fún. صلوا عليه وسلموا وتكلموا. ọlọ́run tí ò ní bó ló ṣe rí tí ò ní bó ló ṣe rí bó ló ṣe júwe rẹ̀ bó ló ṣe júwe ọlọ́run. ta ló jọ ta lọ́lọ́jọ́ ta lọ́jọ́ ọlọ́run. ṣòkání صلوا عليه وسلموا وتكلموا أن أحمد الممدوح بالقرآن. tẹ́ ẹ bá ṣe àṣàlátù fún ànábì tẹ́ sallallahu alaihi wasallam wọ́n takallamu ẹ máa sọ̀rọ̀ nípa ànábì Muhammad náà أن أحمد الممدوح ẹ sọ̀rọ̀ parẹ́ já yóò mọ pàápàá ànábì Muhammad بالقرآن. ẹ yóò wọlé dáadáa أن أحمد الممدوح بالقرآن. ànábì tọ́lọ̀ ń fún rẹ̀ tó yí òǹbú ẹ̀ tó yìn nínú Al-Qur'ani pẹ̀lú ìwà tó dáa ẹ̀gbọ́ ó súwà tó na hasana náà صلوا عليه olùgbogbo ní ẹ̀yìn òǹbú ànábì jákèjì وسلموا وتكلموا أن أحمد الممدوح بالقرآن. أن أحمد الممدوح بالقرآن. adúgbò fọ́lọ́ صلاة kí ló dé tẹ́ dúpẹ́ على النبي وآله. ọlọ́run wo la dúpẹ́ fún سبب لطرد Al-Qadir Al-Muqtadir هم والأحزان. Al-Qadi ọba tó ṣe pò ní máa dájọ́ Al-Qadar wal-Qada'u gbóòlò wí إن الصلاة Qada'u òun ni ìdájọ́ ọlọ́run Qadar òun nìpín tó wà nínú ìdájọ́ lágbájá ó kọ́lé ntọ́lọ́run kọ̀dọ̀ ẹjọ́ tọ́lọ́run dá ní ṣùgbọ́n kádàrá ẹni pé ojúlé méjì ni ó lè kàn إن الصلاة ìdájọ́ ọlọ́run ní bá ti rí èbùbù wa táwà gbéṣe nínú ayé táwà ẹ̀gbọ́ náà pè ní kádàrá نبي وآله. ìdájọ́ ọlọ́run ìwọ lọ kọjú síbi òṣèlú àmọ́ kádàrá ni pé tó fi kú ọ̀ ní dìbò wọlé ṣùgbọ́n wọ́n mọ̀ lólóṣèlú ọ́ lókìkí ni ọ̀ nírapò tí jòkó ọ̀dọ̀dún náà mọ̀ tẹ pósítà òjò ní ó mọ̀ sínú lọ́dún mẹ́rin mẹ́rin سبب لطرد هم والأحزان. سبب لطرد هم والأحزان. ọlọ́ọ̀bá òun wá lọ́ba alágbára láti jẹ́ kí àkọọ́lẹ̀ orí bẹ́ẹ̀ òun ní yanjú ẹ̀ تبارك من ساس الأمور بعلمه. sáàsà yàsúùsù látàrí kan máa darí wa ọba tí ń sáàsà òmùrọ̀ tí ń darí gbogbo àlámọ̀rí òun ní ń ṣèjọba rẹ̀ síyásà ìṣòṣèlú ìṣèjọba ساس الأمور بعلمه. kí láwọn wọ́n rẹ̀ ní ìjọba àríyásà ìjólórí وذلله أهل السماوات
والأرض kò síbi tí ìsí ìjọba àti bá ti darí ẹ̀ ìjọba èdè kọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀ ìjọba yàrá wà lọ́tọ̀ọ̀tọ̀ ó ní bẹ́ẹ̀ tí máa darí ẹni tó o bá wo ìjọba ìdẹ̀mí ìtọ́lọ́rẹ́ fi darí ilé rẹ̀ ọ̀ ní lóbìnrin torí obìnrin tọ́lọ́run fún nǹkó fún wọ àyàmá yín ò papọ̀ ìwọ náà ń pè ẹnìkan kódà ìyàwó rẹ tó bá ti rẹ́kọ̀ àtẹ̀fọ́ kí ikùn tí ẹ lè jí yẹn kó tó máa kùn ntọ́lọ́ yàn mọ́ ni pé kò ní mórí. تبارك من ساس الأمور بعلمه níbi tí èyàn ti máa gbé mọ́tò lọ ọjà yóò sì níyà ń jẹun lóbìnrin èdè yóò sì máa ọ̀kadà ní àṣà ń jẹun bàbá ti kú ìṣe òtán yóò tó máa dúpẹ́ pé ọkọ̀ tó ń lọ́kadà àní ẹ̀ jáde ni ẹ tó gbà mọ́ yẹn lọ ẹ̀rẹ́ po sí nítorí kálukú tọ́lọ́ ń bù sáyé rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìdájọ́ ni pé ẹ lọ níyàwó kádàrá ni bẹ́ẹ̀ sì lo ayé yín. تبارك من ساس الأمور بعلمه àbẹ́ ẹ̀rọ máa tẹ́ ìrọ̀jú fún ní 1000 yóò sì dọ̀bá bámi ẹ̀sìn àti ní òní tú ẹ̀ sì fi 1 million rẹ́lòmíì ní skul yóò máa ní kílẹ̀ tí ì ṣe bẹ́ẹ̀ fún ọmọ yóò lù mí pa bẹ́ẹ̀ fún obìnrin yóò gún mi nígò bẹ́ẹ̀ sì fọkọ̀wọ́kọ̀ náà tó yóò kàn máa síká ni ibi tọ́lọ̀ bá lẹ́rí rẹ mọ́ sáwà ń bẹ̀rún ọ̀ ní rí lẹ́yìn bá ń kéwú. تبارك من ساس الأمور بعلمه omi ló fọ́n dáná agbèfọ́. وذلله أهل السماوات والأرض. ọ̀rọ̀ tí mo ń sọ lálẹ́ yìí ẹ̀gbọ́n ayé rẹ ni tó bá ń ṣe lọ́wọ́ tó bá lọ nàgà ohun tó jù ọ lọ ayé ò ní dẹ̀rùn fún ọ láti gbé mọ́. kò ní dẹ̀rùn ń gbèrò ayé tí lágbájá gbé ní ìṣẹ́ faráwé èèyàn èmi tí mo jákọ̀ bí níran wa tí màá ṣe ẹlòmí ò làbí káyìn onígbò fámílì rẹ̀ ń bọ kò ní láárí wọ́n sì tó máa dájọ́ fún alẹ́ mi èmi ní ìṣiṣẹ́ tí bọ̀dá ń bẹ ní Canada èlò mo ti gbà lọ́wọ́ ti UK gbogbo tó wá fi ránṣẹ́ kó máa tọ́jú àwọn ìyá arúgbó ní òmò ìgbà yóò máa náà ẹran bí ilẹ̀ sọ fún wọn pé nǹkan owó jíṣẹ́ àyà náà ó ń jíṣẹ́ tó wáyé wá sí ti ẹnu ó ní ìdàkúdà sínú mọ̀lẹ́bí bí ẹni kó rágbò fún yàrá ẹnu lẹ́yà orúkọ ní òlọ́ra àríkìsì bí kẹ́ ti pẹ́rán ní wọ́n bí ilẹ̀ fóònù bọ̀dá. Tabaraka man sasa al-umur bi'ilmihi. ẹjọ́ kí n tó bẹ̀rẹ̀ wá sí alẹ́ ìjọ tí ẹ ti máa ń tọ́ wá ṣe láyé gẹ̀ èrò òwòrán lọ́fẹ́ kú sí ọfẹ́ kú sí èrò òwòrán ọmọ pósẹ̀ ọ̀fíìsẹ̀ fìlà ìjẹ̀mọ́ ibi ayé dàrúdè ọ̀tí mọ̀bí tọ́ báyé rẹ̀ gbà oṣù náà ló kú o tí gírí ó pẹ̀lú mi. Tabaraka man sasa al-umur bi'ilmihi. Mímọ́ Ọlọ́run tí ń darí àlámọ̀rí àwọn ẹ̀dá ẹ̀gbọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀. Ìmọ̀ Ọlọ́run ọba. Alimul ghaybi wash shahada. Gbogbo bá tí ó ṣe fìsẹ̀fìsẹ̀ yìí déédéé tọ́jọ́ yóò ní balaye Ọlọ́run ti parí ẹ̀. Ayọ̀ sì ni ó pẹ̀lú mi yóò jẹ́ sábàbí ẹ̀ lágbájá fẹ́ lọ pàdé ẹ̀ yóò máa fi ọ̀kadà kọ 0 Ọlọ́run ní wọ́n tún wọ́n ìfọlẹ̀ mọ́ tún wọ́n ìdépò nù sáré kọjá géèjì ẹ lọ para yín torí pé ẹ fẹ́ pàdé ẹnìkan ẹ̀yin ní ẹ lọ pàdé àsàrà ìlú. وَذَلَّلَهُ أَهْلُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَذَلَّلَهُ أَهْلُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ. ọmọ tó ṣe pé gbogbo
tó wọ́n sánmà àtilẹ̀ wọ́n tẹ̀ fún bọ́ọ̀ bá tẹ̀ ọlọ́run ní tí ó gbé lọ lórí tó fi tẹ̀ ní sílọ̀ rí pẹ́yọ̀ burúkú ní ó gbé lọ lórí ẹnìkan lóhun ìyẹn náfìlà lóru sí wọ́n ọsùnrún ayọ̀lé ó lè fi ìbànújẹ́ jí ọlẹ̀ ó lè fi gbèsè jí ọlẹ̀ ó lè fàrùn jí ọkalẹ̀ gbogbo agbóòlù ọmọ ojú kọ́ dídàgún mẹ́rin lónù 2:30 dáná tírí fẹ́ ìlú náà yóò tó jí ogun yín kalẹ̀ kò ní ẹ̀yìn ọsùnrún ayọ̀ tó dá fi ẹmọ́yàn ṣèbí kọ́ ti jí lọ́lọ́run lò bọ́ọ̀ sí ń pa ó sá ti jí ọlẹ̀ وما قسم الأرزاق بين عباده ọba tó ti yanjú ẹ̀ ẹni tí ó jòyè àtẹni tí ó jẹ gbèsè báyìí náà ìbáàdì yìí láàrin àwọn ẹrú ẹ̀ kí gbogbo yín ẹlọ máa ṣòwò gbogbo yín ẹlọlẹ póstà àwọn ẹni wọ́n rẹ̀ rẹ̀ ìwọ̀n ilẹ̀ sunkún bá a ṣe ń sọ ẹjọ́ ọjà gbogbo ẹni tó lọ ọjà kó tà ẹlòmíì tà tó gbówó kalẹ̀ sórí tébù gbogbo tó tà tó gbówó rẹ̀ wálé ẹlòmíì tó jí wọ́n fọ́ para pé ọ ní mówó ìdílé ta dáadáa kàá ṣe rọba lè mú àmọ́ ní rí mú délé ẹlòmíì mówó dénú ọkọ̀ àpò ahun ló ju owó sí ó kàn bọ́ọ̀lẹ̀ ní kódà wọ́n tún yá lówó ní gbà tó wó sọ̀rọ̀ nínú ọkọ̀ wọ́n lásẹ̀ lówó lọ ọlọ́kọ̀ ti fọ́ létí méjì ó sì mówó kò lé àmọ́ kò ní rí san وما قسم الأرزاق ọba tó ṣe kó ní ń pín بين عباده ẹjọ́ kí kálùkù tó máa yọ̀ pé dandan òun wọlé ṣé ẹ ti rí èsì lọ́dọ̀ Ọlọ́run ni sàárẹ́sì lọ́dọ̀ Ọlọ́run náà ká tó yọ̀ àbí tí ń sọ yóò yẹ́yìn èèyàn ni sọ́nà tí wọ́n sọ fún wa pé ìwọ ni èmi tẹ́ ń bẹ́ẹ̀ ti rọ́ bí lágbájọ̀ bá wọlé ẹlọ́mọ àlè ní mi ọmọ kan máa lè ní ọ́ tó ti gbé ẹ lókọ táyé ó pè ọ́ bí ẹnìkan tí ò ní làákàì ó wá wà lórí mímbà rẹ̀ tí lágbájọ̀ bá wọlé ẹ pa ajá fún oúnjẹ wọ́n bá dìbò kò bá wọlé ó sì lọ pa ajá níjọ́ jímọ̀ náà ṣe gbé ajá wọn mọ́sálásí fún ọ̀nà bó ti fún wíńdò tó jáde yìí ìdòní kò wọ̀lú mọ́ wíńdò pàṣánà tó fún wọn láà wọ́n wá fún ọpọ́ wèrè ń dì وما قسم الأرزاق بين عباده bí ìbá ṣàfojú di ìdájọ́ náà lẹ́wà fọkànbalẹ̀ yányán bá tàníwọ́ ọ̀rọ̀ wa lẹ́yìn sàtìyàn ní Muhammad sallallahu alaihi wasallam akáwọn àfáà wa tí ó túnmọ̀ sọ ti wá di dáadáa wọ́n alájí àgbà Allah bàbá àfá àgbà wọ́n alájí àgbà àwọn òbí wọn tí ó bí wá ṣe Adam bàbá Zumura àwọn bàbá àti ẹ سلام على أهل العلوم فإنهم ẹlẹ́yà nìyà rẹ̀ مصابيح علم بل نجوم سمائه tó bá di jọ́mẹ́jọ bẹ́ẹ̀ ti wé ọ̀wé wáṣíwáṣí tí ó ṣe báyàn سلام على أهل العلوم فإنهم ọ̀wé مصابيح علم lọ́mọ tí kọ́ dìrà بل نجوم سمائه kí wọ́n lè mọ̀ pé kò síjọ tí ò sí lọ́dọ̀ mi wọ́n máa wé wá sí سلام ń dákun على أهل العلوم فإنهم مصابيح علم bá ti yọ jọ́jọ́ ọ́ dáwà ká pàdé mi tọ́ بل نجوم سمائه ẹbẹ̀ rẹ̀ مصابيح علم àní ń dákun بل نجوم سمائه ibi jẹ́ jẹ́ bí ọ̀nà وخالق ó dájọ́kó إذا خالقت كل موفق Allah akbar من العلماء أهل التقى وتسدد kéèyàn
kéyìn ó tún lè pé báyìí mo fẹ́ ṣe àwọn lẹ́fi lọ tó fi yín lọ́kàn balẹ̀ ẹ̀rìn máwọn àfà ẹ̀bùn òmùgọ́ sí tí wọ́n mọ̀ tàn yín gbogbo ẹ̀yin yẹn sì kó sínú apẹ̀rẹ̀ bá ṣubú ẹ̀yin ò fọ́ jẹ́mọ́ wa jẹ́mọ́ wa يفيدك من علم ẹ̀ṣẹ́ dáadáa وينهاك عن هوى ìfẹ́ nú فصاحبه تهدى من هدى وترشد kó tó di pé ẹ̀ mọ̀ pé ẹ̀ ń fọ́ sọ̀yà ẹ̀gbọ́n báwọn tí ó fún yín ní mímọ̀ tí ó ṣe láǹfààní pẹ̀lú òwe káìkáìkáìkáì ń tọ́ gbọ́kànlé lè yíwọ́ يفيدك من علم ń tẹ́ gbọ́kànlé lè yíwọ́ وينهاك عن هوى tó sára ti ṣẹ̀bẹ̀yàn ló wọlé tí wọn ò sì búra fún tó fi kú àtọ́dìbò kalẹ̀ fẹ́ni tí ó lu ọ́fíìsì ni ẹni lọ́sì ti lọ wọbi tí wọ́n ti búra fún ibẹ̀ lọ́wọ́ àti yẹ fídíwò tí ń gun stage gbésẹ́lẹ̀ yóò ní gbẹ̀rù ṣúgbà náà ti break inú sí pé lágbájá ìdẹ́bùtì rẹ fake result lólò ẹ̀mí ìjẹ́ kú lọ́fíìsì orí kíní podium náà ti lè kú ẹni tí ò múra kalẹ̀ náà padà wá fún orílẹ̀-èdè náà láti rí àmọ́ ètò tó kù tí ò ní rọ̀ ó sú ni kò ní rọ̀ ọkà sú ni náà gíní tí ò yí ẹ náà ń ṣe ẹ̀sùn wá fọkànbalẹ̀ lórí ìrégbè wà ní sẹ́mi ìmá àfọkàn ẹ̀ bí kẹrẹ bá yíwọ́ bó lẹ́yà sí tọ́ bá yíwọ́ يفيدك من علم ẹni tí ẹ máa bá rẹ̀ tí ó lè fìmọ̀ kún mọ̀ yín وينهاك عن هوى tí ó sì kọ̀ fún ọ níbi ìfẹ́ ẹnu torí ìfẹ́ ẹnu ní pa ikú lọ ìwọ náà tó ń jẹ lọ náà tó lọ fẹ́ yíde tó ní pé kùkú àtàdìẹ ló tẹ̀lé ọ wọn nìkan wọ́n ń dá náwọ́ èmi ní wọ́dà ìgbà tó yá ni wọ́n ń kira rẹ̀ ó tó tó gbólógbòdò èlú tí ò mọ́ sí lẹ́yìn fi tán sọ́ọ̀kì kò wá rẹ̀ ní kíkó dàbọ̀ tó inú títì yìí pò kálùkù wá bá ti ẹ́ lọ wọ́n nìkan wá ń jó bí gbẹ́gbẹ́ yẹ oníṣẹ́sì ìgbà tí ọ̀nà àwọn gbàṣẹ́ àwọn ọ̀gá ọ̀gá ọjọ́ padà àwọn ògbà tí ẹ máa ń rán ọlọ́run ti ṣe sí ọ̀rẹ́ ولا تصحب الهمقى ó wá díjọ́ kejì ìbò wọ́n lọ lu ẹ̀yẹ́ lé ẹ̀bá owó mi padà lówó tán ti fi jẹ́sẹ̀ mú wọ́n lọ lu àwọn èèyàn mo rí bọ̀dá ẹ̀ tẹ́ka fún mi tí bá gbówó tẹ́ gbà sẹ́ni gbówó cooperative ni mo ti sá padà ìjọ wọn mọ̀ pọ̀ jẹ gbèsè ọ̀sì ẹ̀sìn ẹ̀dá kún torí ọlọ́run kẹ́yìn ó mú wọn tó lé ní 250 million kọkàn sáré sí kọ́mísọ̀fò tí ò bá lọ bìkan tó fèyí ń sòwò sí ò ní máa jẹun káwọn tí náà ṣáwọn dì káwọn wọ́n lẹ́tọ̀ yẹ kóra wọn sí lórí tí ò dájú ولا تصحب الحمقى ó rẹ̀ ìtẹ̀fẹ́ dìbò ẹgbẹ́bọ̀ ọmọ gọ̀sọ̀ rẹ̀ àwọn tí ó máa tàyín ẹfọkànbalẹ̀ gbogbo ọ̀nà òkè báyìí àti parí ẹ̀ àwọn olóòdúgbà èyí tàà gbọ́dọ̀ ní kò dùn máa kí ní káàdì tí wọ́n fi dìbò gan wọ́n gbogbo tí ẹgbà nọ́mbà kò tí tó 20%. ọ̀yẹ́ sì rọ́ tẹ̀lé yìí wọ́n ò sì ní dìbò wọ́n gbàwé tí wọ́n fi dìbò ọ̀rọ̀ nínú sọ fún yín wọ́n ní ká máa rọ̀ yín kẹ́ tó máa jáde ẹ̀ sì rọ́ tẹ̀lé ẹ ẹfẹ́ sún ọdá aládàánù ẹ̀yin òpùrọ́ burúkú yìí òpùrọ́ ní owó tẹ́sí ń gbẹ̀rẹ̀ lórí sàlùbáríkà tó bá yẹ ní wọn dá títì tó bá yẹ ní wọn sẹ́ná owó tẹ́ ìgbàgbọ́ ní kó ti sẹ́gbẹ̀ sí ẹ̀
ọdún mẹ́rin wọ́n ìsan gbèsè ẹ̀yin máa tẹ́ ìṣe dúró ní kó tó máa rówó fún yín iṣẹ́ wo ni ẹ ń ṣe èyàn wọ ìdẹ̀ kan ó kún 150,000 gíní kan 150,000 ẹ̀yin tẹ́ ìṣe náwó ti tó bá wọn ẹ mọ́ pé ẹ má ẹ jẹ ìyà ó tó gẹ́ ẹ sinmi gbogbo ilé ìfìlẹ̀ ó sásìkò yìí láti sán dẹdún àárín ilẹ̀ tẹ́ ìgbọ́gbẹ́ ẹ̀sìn ní dìbò fún wa bẹ́ẹ̀ bí tẹ̀kánù sórí tébù yìí yóò pè nìkan ní ẹ̀yìn alága àwọn lọ́jọ́ ọ̀nà 12 lójúmọ́ ó ti wá rẹ gbogbo wọn wọ́n parí sórí ni tí wọ́n bí ilé ẹni wò ṣe náà ẹ̀sìn gbogbo tẹ́lẹ̀ náà ń kọ́ kalẹ̀ mọ́ ìlọ wíjèrè ولا تصحب الهم فضل الجهل إن يرم zurjari iyeru صلاحا لشيء يا أخا الحظيم يفسدي ẹni tó bá jálẹ̀ ẹ̀mẹ̀ kan tí ẹ lọ fọ̀rọ̀ lọ tó bá lóun fẹ́ tún nǹkan sí yóò bàjẹ́ sí ni bàjẹ́ sí ni tó wá lágbàkan ni mẹ́sẹ̀ fírídọ́ọ̀mù appearance of rep kó wá jálága fírídọ́ọ̀mù ẹ wà kó ewu wọn yípo tí ìbá ṣe báwọn ló sì lọ́ fà mature ẹ ti fẹ́ kí wọ́n para wọn ó dá gbogbo sí náà fún ìnáwó kárí ẹ búra pẹ́ dìbò fún ẹ kárí ẹ̀yin alábòsí ẹ ń gbowó lọ́wọ́ lórí tẹ̀ ní í ṣe ẹ̀sìn gbowó ẹ̀yin náà tí náà wà lára yín gbogbo ẹ̀yin àfà ẹ wá fún ìdíje sásìkò yìí àtẹ̀tí òní lè kéwú ó lè fẹsẹ̀ náà ti lè kéwú ó sẹ́yìn lọ́wọ́ bí àdákà kan ó ní orí tá a kọ́ lọ́wọ́ náà nì ìyìn àdákà tẹ̀mí ta bọ̀bọ̀ fún ládùúgbò wọn wọ́n fi tẹ́ǹpù kọ́kọ́ sí ọ̀ndà kọ̀sọ̀ọ̀sì irọ́ alábòsí ó lè mo wá wò pé ṣe fẹ́ pa àwọn bíbù yìí ni ọ̀nà 12 lójúmọ́ ọ̀nà 15 lójúmọ́ ẹ sì ń gbowó ẹ sì máa bí ẹ ń lọ ẹni tẹ́ ẹ pè tẹ́ ẹ ní sọ̀pọ̀ tẹ̀tẹ̀ gbowó lọ rẹ ẹjọ́ ìrìn kẹ́kọ́ lóun ó dá mẹ́yìn náà ẹjọ́ o ẹnu mi fẹ́ lè pààyà rẹ sásìkò yìí kó lè bàrọ̀ ó gbà lọ́wọ́ àwọn olóṣèlú gbogbo ẹkú mo fẹ́ pé bọ̀dá kó wá náwó mo fẹ́ pàǹtí ẹ wá da ọmọ láàmú káàkiri ẹ fi mi tẹ́ lọ hàn wọ́n ó fún kárí bóyá máa mi lè ṣe tiẹ̀ bó lọ wí jìnnà. ولا تصحب الهم فضل الجهل إن يرم torí ọlọ́run torí ọlọ́run tàbá bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí tí náà ti pọ̀ jù òwe ìyá òfà tẹ́ ní ẹ̀ ní pa ẹ̀ ní kò sí pa tẹ́ ń ṣe kódà kò sọ bó sì wà nínú àfàwọ́ọ̀dù wọ́n fẹ́ lè dáwèrè ló títì pé àsapọ̀ lè sáyẹ̀ ládàá gbàwọ́dù sádàsádà ìwèrè wá ní nǹkan sí ẹni ó dá sáwọ̀sọ kọ́mẹ̀ntì kàn sí bí ìṣẹ́jú márùn kọ́ sí ní ìyẹn gidi wọ́sọ̀wọ́sọ̀wọ́sọ̀ mọ́ bú ìyẹn jẹ lónìí ẹ bá débẹ̀ ọ̀mùtí ẹ fi joyè ilé kéwú gbogbo tí ò dá torí owó tẹ̀ ń wá ká ọlọ́run sì ní máa láyàn adébẹ̀ nìkan joyè níjò ní wọ́n ní sí mo wọ́ ọ̀tẹ̀ sá ó lè ní olóhùn ìkírun wọ́n ti wí síra mi ìwọ̀n ní máa kírun ó ní sí ro àwọ́ọ̀dù kan ó ní sí ro oyè kan ẹ̀tún á fún ní ìyá àdínì olóòtú lọ́kọ̀ tó nǹkan sásẹ́wó tó ẹ̀ka tí ń sọ ẹ̀ wọ́n fún wábẹ̀ níbi tí wọ́n ń kó ọtí wá sójú àgbo yín tó náà tẹ́ fi joyè wọn lè mọ̀ tí wọ́n ti ní kánópì lẹ́yìn àgbo omi tí ó nù bí o bá tí ìmú wọn gbádùn ẹ̀wọ́n ń fi ìhàn dáadáa joyè àwọn tẹ̀ ní rí mọ́ lẹ́yìn ojú àgbo kò sí tẹ́lẹ̀ fi dá sí Islam mọ́ ẹ fẹ́ pa owó ọjọ́ kan kẹ́lẹ̀ rí ìbànújẹ́ gbére ẹni tí ìṣẹ̀lẹ̀ mùsùlùmí fún ní bàbá àdínì ó bá gbé láwà nínú chọ́ọ̀chì wọ́n ní mi lọ́dé olóyè ìtàn fún mi níjọ́ Saturday nìyẹn mo wá ṣe dúpẹ́ gbogbo àwọn aláwo rẹ̀ fi ń joyè àná bọ̀ wọ́n kó lẹ́kẹ̀ wojú àgbò lẹ́wọ́n fọ wíṣù
wọ́n fi ìbọn lójú agbo àwọn òtù àwọn arúgbó ya kánlẹ̀ mú lọ wí. ولا تصحبي الهم فضل jákẹ́ ọmọdé yìí ń dájú wọ́n ti jáná sí ìbọn àwọn mélòó lọ sí mélòó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nílé kẹ́wù ẹ̀yin olè burúkú yìí ẹ̀wọ́n ń burú àwọn ìbí ẹ̀ fi kọ́ mọ́sálásí ilé ara yín lẹ̀ fi ń kọ́ ẹ̀ fi ṣetán láhùn bẹ́ẹ̀ bá tẹ̀ ìdájọ́ kú bẹ́ẹ̀ ti tán lọ́njẹ́ mo bẹ̀rẹ̀ pẹ̀lú yín lálẹ́ bó lọ wí فضل جهل يروم tẹ́ bá ti rọ́bì mi tẹ́ pẹ̀lú ojú agbo ẹ ti pé kò lẹ́sìn bọ́ aṣọ tó bá wọ̀ òhò ni ó wà gbogbo nǹkan rẹ kí lẹ wá dé náà ẹni merit award kí lẹ tó lè merit nǹkan gbogbo bá sẹ́ni tó lè merit ẹ̀ ṣókù ló wẹ̀ rí ni ṣé mọ́sálásí ni máa fọ̀ ni ṣé máa pèrò mọ́sálásí ni kí ni contribution sí Islam kó tó lè merit award tell me. mo fẹ́ lómi ìjọ ìbáyé máa sunkún lójú agbo ìjẹta ni mo gbọ́ wọ́n ti sì yan agbowó pákàn sójú agbo ẹni tó bá nàró sí àgbákò agbowó pa ni chief agbowó pa àdínì sọ ìdúró ọ̀rọ̀ ẹ mo kó pọ̀ ni ìwọ́n tó wá rí àti sí ń wà tú kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kalẹ̀ fún ọ kí lẹ gbèsè ní Islam kí ni lọ́dọọdún kí lẹ ṣe ní Islam gan ní pàtó ibi tó gbajúmọ̀ dé tàbíwọ́ ẹlẹ́yìn ó pè tí òyìnbá gbà wọ́ọ̀dù ṣe bí tí ó ṣe lẹ́yìn ń ṣe ni àbẹ́ gbajúmọ̀ ṣe ìṣiṣẹ́ fún Islam tó ṣé kò yẹ kó compensate yín látọdún yìí wọ́n lọ mú ìbí ilẹ̀ bí mo lówó tó àgbò bó lọ wí jèrè ولا تصحبي الهم èyí tí ń wí kò ní ẹmọ́sẹ̀ fẹ́nu yín kó lẹ́ ń bẹ lójú àgbò èyí tí ń ṣe bẹ́ẹ̀ sì lọ́lọ́ ní fún yàn lówó ọlọ́ni máa rán láràn sí sí yàn فضل جهل يروم tó bá àwọn ọdún yìí ní ìsìn kò síwájú tí lọ kò sáfà tí ràn lọ́wọ́ merit award alága ni ẹ̀fún láwọ́ọ̀dù ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ó sì ní máa kan àgá fún alọ́dọọdún fún wà sí wa merit award àwọn wà sí tí ń pèrún láṣùbà award èrí ọlápẹ̀rẹ̀ fún ilówó ó sì ní máa jí nígbàtẹ́ bá sun orí igbú àbíkẹ́wẹ́ ni tí ó mọ̀ tí mo máa fà tó pè mí torí Ọlọ́run sí àbí tí mo dìrẹ́ ní فضل جهل يروم ẹwà lọ máa káyàn mọ́lé tí àfà bá tó àfà wọ́n request nǹkan lọ́dọ̀ rẹ ni ẹwà lọ máa ká àfà mọ́lé àkókò rẹ̀ àfọwà lọ ká lẹ́ mo sì gbà yìí ní ìjẹta ní àfà èyí ní ọ̀sẹ̀ tó lọ ní ẹ̀yìn náà rí bí nǹkan ṣe rí ẹjọ́ ẹfi tí ń sọdún mẹ́ta ẹkàn wá kódà bẹ́ẹ̀ kóyàn lẹ́yìn ẹ̀ sáà ẹmà bí wọ́n sì tán lójú agbóhùn wọ́n máa gba ní rùmú ní wọ́n máa sunkún síbẹ̀ ní kí n kà wá lásán ni kò wá mú ọkọ̀ tó fún láwọ́ ọdún wá ní bàbá àyábọ̀ ìjẹ́ ọkọ̀ sára kí nínú wọ́n ní ìyábọ̀ tí lè gbò bí ìyábọ̀ ọmọ yìí ti di ìyábọ̀ náà nù ẹ̀rí kó tọ̀ ọmọ yìí pò lọ́wọ́ ìdí rẹ̀ صلاحا لشيء يا أخا الحزين يفسدي bẹ́ẹ̀ kọ́ yẹn kéwú ọ̀ọ́nì láárí tó bá ti tásìkò tó ọ̀ọ́nì láárí ọ̀ọ́nì gbogbo ọ̀bá tó bí a kò sí àwọ́dù láyé gbà náà pẹ̀tẹ́sì ní ẹkọ́ mo ní ti rówó وخير جليس المرء علم تفيد تفيد
òun gbọ́ dákun àwọn èèyàn àwọlé tán wọn ò ṣe dáadáa mọ́ ẹ ti kọ́ ẹlẹ́kùn kan tó dépò ojú egbò wọn tí ń bà ọdún mẹ́rin wọn ò lè sán tán kéèyàn lọ mú tó lé ní 500 million kó wá ìbẹ̀rẹ̀ kó fi dépò ẹ wá ní kó yà sí mọ́ ẹmọ ẹlẹ́dún tí ń san bank interest tí ó kọ́kọ́ gun owó ẹmọ iye ìgbà tí ó fi sábìsì lò ta ló ní káàṣì lọ́wọ́ láyé sí gbogbo tẹ́ǹtẹ́ wọ̀nyí wọ́n lọ yáwó níbìkan ni kí ni ẹ ń ṣe kalẹ̀ tẹ́lẹ̀ kó tó dò ní tápé tó bí owó fún ẹni bó ní kó pamọ́ sí náà tẹ́ ti lulẹ̀ someone communicate wa khayru jalisi mari ọlọ́run òdodo fi rán mi o sì ní fi jíṣẹ́ mi kutubun tufiduhu gbogbo yín ẹ̀wọ̀n lọ gbẹ̀nà ó dìde ẹlòmí ò sáré fún yàn lórí lásìkò yìí mo sáfẹ́ kọ́ gàwà bá mi sì kó ma àmì bímọ ẹlòmí kò ní ìnáwó ó wá lọ invite àbúrò kan wá dánáwó lẹ̀ mo fẹ́ pe ọ̀gá kó wá display kó wá náwó owó tí wọ́n ná káì kún ìtẹ́ tún gbà níbo kọ̀la ọ̀túnla ẹ wá lẹ̀ ní jìyà rẹ̀ ẹ ti jẹ sàárì kẹgbàwẹ̀ lókù ẹ ti jẹ́ sàárì ọ̀lẹ́gbó rálì ọ̀tọ̀lẹ́gbó campaign ọ̀tọ̀lẹ́gbó rálì ọ̀tọ̀lẹ́gbó campaign ọ̀tọ̀lẹ́gbó orí ìlà wọ́n ti gbé bẹ́ẹ̀ nìkan tó sọ̀wọ́ kúlúrú báyìí agent ẹ̀rọ kó fẹ́ tọ̀ ni wọ́n máa canvas àwọn èèyàn tó bá yọ máa ná 5,000 àwọn ètò gbé tẹ́lẹ̀ 7,000 ẹni tó ṣẹlẹ̀ lábújá ni lójúkorojú wọ́n sì ń fi owó lé owó nígbà tí ń ta tẹ́tẹ́ wọ́n ra delegate so kò wá sí tí mo fẹ́ lọ́kàn mọ́ ni ẹ̀kọ́ wa kì í ṣe kódà kọ́ jíyà àbíká yìí ló ṣe é màá lù sí ẹ̀ jíyà ti sì kí ìmọ̀lá yìí àwọn tí a kó lọ láti ilé ọkàn yàrí ẹ̀yìn lẹ́fún àni 1 million àti dọ́dọ̀ ní 10 àmọ́ra rí wa pàpàdé ló bá dé ló bá lọ bẹ́ pankẹ́rẹ́ okun ọlẹ́yìn ẹ̀lú bọ̀dá yà bá ń kó omi ó dá sírọ́fù owó tí ìṣòwò rẹ̀ tẹ́lẹ̀ ìyàwó ẹlòmí ìlú èkì tó ìrówó pé lọ sí náà bí owó tó bá ní káfí dìbò kìí ka nọ́mbà kìí ka mítà sọ fún mi kí o kálùkù tó lóun fẹ́ sòṣèlú ta ló lówó gidi tààrà bolówó bá bàtẹ́ fi ń tú jáde nísìn ẹ̀bùn kí wọ́n dí ihò tí kálùkù bá wọlé wọ́n dí ihò tẹ́ ń gbẹ̀yìn ọlọ́dọ̀mọdún tó èdì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم wọ́n sọ̀rọ̀ láyé fún yín kẹ́lọ jagun kẹjà àmọ́kàn yín kọ̀ ìyẹn kí wọ́n fẹ́ tú وعسى أن تكرهوا شيئا وهو خير لكم ó ṣeéṣe kẹ́mọ́fẹ́ nǹkan míì wàhúwà khairul lakum ohun tẹ́ ìfẹ́ ìlú sí lólóore o náà lólóore bàbá ó rọrùn fa ẹ̀gbọ́n tí wí وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم ọkàn ilé kọ̀ọ̀kan míì ẹlòmíì kó má wọlé tó bá gbàpò ti gan lóore fún torí atẹ́kùn tí ń fẹ́ lọ́wọ́ nísìn ẹni tí ó jòkó lé tí wọ́n fi kọrin rẹ̀ kì í tó àtìmọ̀ èyí tó ti rà kọjá close up
búrọ́ọ̀sì kan ló fọyín Nàìjíríà mọ́mọ́ àbí kan lọ pàpà sílẹ̀ àti yọ̀ kan fi orúkún kan máa bó àpapà sílẹ̀ ọgbọ́njú bá àwọn tán gan-an jọun àfọ́kù àwọn oníjẹ́ pàpà sílẹ̀ wọ́n wà lọ ó bó yín ju close up lọ ẹ̀yìn ọmọ yẹn bá rà lọ́lọ́gbìn وعسى أن تكرهوا شيئا pàpà sílẹ̀ là ń pè é لكم wọ́n ló gbọ́ rí gíní jẹ́ bẹ́ẹ̀ ìgbẹ̀bà olẹ́ ti gbọ́ ìgbìmọ̀ sí jìnà sórí ẹ̀sì àwọn tí ò bá fọnú wá lè wé níjọ́ ń tí wọ́n máa ń lọ fún wọn lórí ìlànà lórí line àìpẹ́ láti ẹ̀mí nígbà náà orí line èyí máa sẹ́jẹ̀ wọ́n máa họ́ èyí Nàìjíríà ti jẹ́ ẹ̀ra bóni ká ti gbé tuntun ṣe rẹ̀ aṣọ́láfàdín ẹ̀yìn lẹ́wọ́ látòkè ọya bóni ká ti gbé tuntun ṣe rẹ̀ bóni á ti fẹ́ gbé bóni á ti ẹ sọ fún mi sẹ́yìn ò travel ká ni ẹ̀ẹ́dẹ́lú mi ẹ̀rọ pé àti ẹ̀sí láyé mọ́ ni ìlú mi ti ní nákìrín lẹ́yìn ọdún mẹ́wàá ni gbà tí ò sí náà mọ́ àwọn aka ogun wáyà lù wọn lọ tẹ́ẹ̀fì wọnú ìlú àyàn wọn jí kébù àwọn ajíká nígbà tí ò sí náà tí ó pamọ́ lórí ẹ̀ wọ́n kà tán wọ́n fẹ́ oníṣẹ́ wọ́n máa wú òpó láìpẹ́ وعسى أن تكرهوا شيئا bọ̀rọ̀ tó wà sí ìlú kan bẹ̀ẹ́ ó jìnà díẹ̀ ó tó ní bí 6 hours àwa dé ìlú kan odò tí màálù mu lè yàn mu torí ọlọ́ àwọn adúró lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan màálù mu níbi èèyàn mu níbi àwọn tí wọ́n ń pọn tí wọ́n lọ lé ó wá pọn bí kíní ṣe tí wọ́n mú náà ní lábẹ́ ìjọba àwọn kan àwọn tí ò bẹ̀rù ọlọ́ وهو خير لكم kí ni òjò mi ẹ̀rọ yọ mọ́ gbogbo bí ìlú mi ẹ̀rọ wà níjọ́ kí ló dé tí ò yọ mọ́ sóbi òsùn lọ́yùn mọ́ ni sẹ́yìn máa pé ìta ẹ̀ ibi pipe one bẹ̀rẹ̀ ibi ó yọ ń bẹ̀rí ó yọ níbẹ̀ lágbólé bẹ̀ èyí tí a máa ṣe bí etí ehoro ló wà ń bẹ̀ níjọ́ tí máa dá ìyá orí bí etí ehoro tẹ̀ tí ó sọ tó pọ́njú báyìí náà وعسى أن تكرهوا شيئا وهو خير لكم sómi ní òsún mọ́ ni ẹbí ní òjá rómi mú má lábẹ́ ìjọba àwọn kan náà sì ni àbí gbogbo ayọ́dá ayé bọ́ ò bẹ́ẹ̀ ṣe ń gbẹ́ tí mìtì tí wọ́n lọ́nà ọmọ yẹrẹ tó padà wó kẹ́yìn wọ́n fi dákọ̀ nílùú òyìnbó ni وعسى أن تحبوا شيئا وهو شر لكم ṣàrùrù lẹ́kùnmẹ́ حياكم الله ẹ wà fẹ́ nǹkan mi ẹfẹ́ nǹkan mi ṣàkánlẹ̀ sí bẹ̀mọ́ ni ọkùnrin àmánù àbọ̀ olóṣèlú gbówó fún ọ ni لا إله إلا الله àmì wọ́n bẹ wọ́n bẹ nǹkan mi bẹ tẹ́ fẹ́ràn ẹfẹ́ náà kọ́nà wọ́n fún yín nǹkan làdánwò yín náà làdẹ́wò yín tí ó jáburú fún yín lọ́jà burú fún yín ẹ wo iye àwọn asáníjẹ́ ń sépèlé tí wọ́n bá dépò kí wọ́n máa jẹun ayọ̀ ipò tí wọ́n dé ló fa ìpè táyé ń sẹ́ni hàn sáà nìkan ní báyé jẹ́ ní ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó abẹ́ ní báyé jẹ́ الله báwa wí ní ìsìn kí ni Buhari ń bá kà ẹ̀sẹ̀ wo ló sì à tó náà ní ń ṣètò náà tó ní ń ṣètò omi tó ní ń ṣètò títì ṣùgbọ́n ní àwọn èèyàn abẹ ni wọ́n sì ní ẹ̀lọ sí ni ẹ wí àmọ́ àwọn tí wọ́n yẹ́ ẹsẹ́ kò sí bá wí wọ́n ní bàbá gbẹ́jọ́ bọ́ fàrú wọn pa ọ̀nà àbí wọ́n fẹ́ lè máa fi àmà dá títì nísìn wọ́n bá dá títì ẹ̀yẹn gbá àmà mọ́ fi pupa ní ó jáde lábẹ́ rẹ̀ ó ga tán náà nù ọkọ̀ ẹ̀kan náà ni ó kọjá yóò bá jẹ́ kòtò ó tán náà nù wọ́n láti paláró ẹ̀yìn tí ó bá sọ̀rọ̀ lálẹ́ ọlọ́run ló mọ iye àwọn tẹ́ fẹ́
tẹ́fẹ́ kí wọ́n dépò ìbẹ̀sílẹ̀ ti rí agbó وهو شر لكم tí a bá débẹ̀ tẹ́ ní jèrè wọn والله يعلم وأنتم لا تعلمون. ọlọ́run ló mọ̀ ẹ̀yin ọmọ o ẹ̀yin ọmọ ẹ̀bẹ̀ náà kó yàn fún wa ni abẹ́lẹ́ ọkọ̀yàn fún wa àwa ti zẹ́rù ọpọlọ wa tó bá fi tiwa ní kọ́lọ́hún ó ṣe ọlọ́run ṣe bó nǹkan bá débẹ̀ tí ó bá dì mú pọ̀ wàhálà tí ó kọ́kọ́ kojú ni wàhálà àwọn bayéjẹ́ bó ní ó ṣe rí ẹyọ kú ò torí àwọn náà tó fi ń dípò bó ní ó ṣe rí ẹ lé ẹwọ̀ kí wọ́n hàn lè mà kókò kúrá والله يعلم àwọn tí a máa mú ẹran látorí وأنتم لا تعلمون. àwọn ọ̀sọ̀rọ̀ owó rẹ̀ ikú rẹ̀ sọ́ọ̀sì mẹ́rin àbí ká pa ọ́ والله يعلم وأنتم لا تعلمون. jama kí ló tẹ̀ dámi ló ẹ̀dáhùn àbí ṣùgbọ́n lẹ́yìn pé tí ń bí ọlọ́lẹ̀ àbá ń háwó fún ẹni kò bá kùn gbọ́dẹ̀ lómi gbọ́n bí kò yẹ kó jáde wá gbọ́ wà sí mọ̀ àmúfẹ́ ńlá ọfẹ́ ńlá ó tún jẹ́ jáde àwọn òsì lè tàn yàn àti sọtí asọ̀tẹ̀ yìí tẹ́ ń gbówó owó oyè àwọ́dù níye ẹ̀wà ń pè ẹlẹ́ gbogbo wọn lò lórí 50 lójúmọ́ kálùkù sí wá pò by túláàsì àfikàn dáhùn èyí tí ò wá ọ́tọ̀ lọ gbé àwọ́dù fún lé mú lẹ́ bọ́ọ̀lẹ́ fún tẹ́ bá rí wá kọ́ lọ́nlẹ̀ kó lówó ó dáa dín bó ti 10,000 ọlọ́ni lówó وعسى أن تحبوا شيئا ẹwọ́n wọ́n ń sàlẹ̀ tó ní tíkà rẹ̀ wàhálà yìí pọ̀ náà ní fi ń tẹ̀yìn ọ̀pọ̀ àwọn náà ti rí pẹ́ ní ẹ̀tàn ní ìní wọ́n kọ́ tẹ́ẹ̀kì tẹ́ẹ̀ ní rígbà dáàmú bá ti wà mọ́ wà mọ́ o àwọn o wílù ló pé yóò ti fọ́lọ̀ mánéjà ẹ máa tán wọ́n máa fi tí náà tó ní kí ni ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀gbọ́kàn lọ́lọ́ mọ́ ẹ̀gbọ́kàn lọ́lọ́ mọ́ gbọ́nà kẹ́kẹ́ tí tàbí Yusufu sọ sí ẹni tí tó fẹ́ kú nínú ẹ̀wọ̀n tó ní dákùn bá ọba dẹ́ta gbàgbé náà ọba dé tí bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ bí tó ń gbàgbé látijọ́ yìí ọlọ́ọ̀ni ọ̀sẹ̀ rán sí ọba tó wá bẹ́ mi gẹ́gẹ́ fúnra mi mo fi ọdún mẹ́fà kún ọdún rẹ̀ kéèké tó rọ aṣọ náà nù yà pé kọ́ rántí rẹ̀ àbí kéèké ọlọ́run rántí rẹ̀ èyí tó lè yọ ọ́ níbi tó tí ọmọ ìní òun kọ́ mú ọ èmi ọlọ́run ni mo mú ọ jama kọ̀sídà kan wà tí a máa ń dá mùsùlùmí rántí ìlàyí lẹ́sàlẹ̀ àwòrán fàínàlẹ̀ àwòrán lẹ́láyé ìlàyé lẹ́sàlẹ̀ àwòrán fàínàlẹ̀ àwòrán lẹ́láyé wọ́lá mi kò wá tí ní ìlàyé kò wá tàláyé ó ní ọba mi lẹ́sàlẹ̀ haúlù èmi tí ń sọ̀rọ̀ ikú lọ́gbọ̀n kan tí mo lè dá láti fi dèèyàn gbogbo ẹjẹ́ sí ìgbọ́n ní ara káì ẹ̀sọ ọgbọ́n tó ràn Ọlọ́run tẹ́ẹ̀fì lè jẹ́ tọ́lọ́ lẹ́ẹ̀ní jẹ́ ẹ̀sọ agbára tẹ́ẹ̀fì mú Ọlọ́run láti ṣe tí ò fẹ́ ṣe fún yín يا صاحي أكثر يا صاحي أكثر قول لا حول ولا قوة إلا فهي لي دواء.
sì gbàgbọ́lọ̀ ni ó ṣe. sì gbàgbọ́lọ̀ ni ó ṣe. ẹ̀ ń gbẹ̀bọ̀ ẹ̀ ń pààyàn. ẹ̀ ń gbẹ̀bọ̀ ẹ̀ ń pààyàn. La ilaha illallah. Ya sahi akithir. wèrè tán lù wọ́n ti lù ọ́ wọ́n lù ọ́ tán. La hawla wala. owó tó mú bó tó bọ́ sókòtò wọ́n rò pé wèrè náà ni wọ́n pa ọ́. wọ́n pa wọ́n lù ọ́. Quwwata illa. bó ṣe ń dá sọ̀rọ̀ títí wọ́n ti tẹ̀lé ọ. wọ́n ti tẹ̀lé ọ. Fayali daida. ẹ ṣe wí. Quwwata illa. Fayali daida. ọba oògùn ní kéèyàn gbà kọ́nà ló lè ṣe nǹkan. Ya sahi akithiru. ẹ bá yóò kàmí náà. La hawla wala quwwata illa fayali daida. ọlọ́run ló nípò. wọ́n ló nípò. ọ̀rọ̀ mi alẹ́ inú. fìtínà tó wà ta ní ìsìn ni pé ta ni ó dé bẹ́ẹ̀. ta ni ó dé bẹ́ẹ̀. ta lọ́mọ tọ́lọ́ fẹ́ yàn. ta lọ́mọ tọ́lọ́ yàn. ẹni ọ̀fọ̀ sọ̀yà pé lágbájá ó ti dé bẹ́ẹ̀. ó dé bẹ́ẹ̀. kí ni ò ṣèkì. kí ni ò ṣe é kì. ẹ̀yin ọ̀dọ́ sẹ́gbódodo ń tẹ́ bá fẹ́ ni ẹ ṣe o ṣùgbọ́n ẹ ṣe tara yín náà torí pé tó bá dàrú tán kò sẹ́ni tí ó ń ké sí o gbogbo àti ẹ pa lọ ìyá wọn ń sẹ̀sìn lónìí. sẹ̀sìn lónìí. sẹ́lẹ̀dọ̀ kan tí a wá ti pledge tí wọ́n ní múṣẹ ta lọ fẹ́ kú fún lẹ́yìn kó ní sọ́ọ̀lì kó sì kí màmá rẹ̀ ìṣẹ́jú márùn-ún ìyá rẹ̀ tó mọ̀ sọ̀rọ̀ sí àgànná tí èkú nù yóò rò bọ́ tó kọjá ní ọ̀sìdé kọjá mọ́tá yóò fi parẹ́ kọjá mọ́. gbogbo ọ̀nà bẹ̀rẹ̀ gán kò lè rí ọ yẹ̀pẹ̀ tẹ́ fi sí ọ ní òrì. mo dá mọ́. Ya sahi akithir. Qawla la hawla wala. nǹkan mi bẹ́tẹ̀ yóò fẹ́. èèyàn fẹ́. ìbẹ̀tì ni ó ti rí yọnu. lakum. kí gbọ́ lálẹ́. ẹ sọ̀pọ̀ tẹ̀lé mi kò lè dépò òun ni ó fi àjẹ́ jù. òun ni ó fi àjẹ́ jù tó bá débẹ̀. nígbà tí ìṣe pé right candidate ẹ̀yin lẹ fọ́ọ̀sì ara yín ṣe ẹ̀ wá ní nísìnyí ayé. Wa asa tuhibbu shay'an wa huwa sharrun lakum. ẹ má jẹ́ ntàn yín ẹlòmíì ọlọ́run fẹ́ kó fún mi tí ó dá láàmú ó wà lọ kó tíra jọ. yàwó dúró yàwó dúdú yàwó dúdú yàwó dúdú yàwó dúdú yàwó dúdú. nítorí ìzáàjì wa ọlọ́run dá lóhùn lọ́fẹ̀ẹ́ máa nífẹ̀ẹ́ mo dé ọ sí ara rẹ̀ ní ó ti dolo sí ma bá ń bá mo rán lọ bá ayé rẹ jẹ́ lọ bá ayé rẹ jẹ́ ń fẹ́ kó sórí ibú tẹ́lẹ̀ àmọ́ ti sọ mí lẹ́nu kò sùn lóru kó lè mọ̀ kí mọ́ gbàdúrà lọ dá lóhùn jẹ́mọ́ níbi irun ní ó ti sọkọ̀ sórí ibú náà anìmọ̀ ìdí asọ́yẹ kí n orí ìyàwó ẹ̀rí báyìí ìwọ tí mo fẹ́ gbogbo prógámù yìí náà tí ó fẹ́ náwó lé lórí o wọ́n sí àrẹ̀ lọ́kadà ní o wọ́n ti di ákádì wọ́n fẹ́ yìí sínú ẹrọ̀fọ̀ orí ọmọ wa ń gbóná èló ni èló kò wọ́n sẹ́kẹ́ obìnrin òdìrún mọ́ ní tí wọ́n rarun ní lẹ́mbọ̀ wọ́n tábà mánéjì ẹ̀dí ti tálíkà ààrẹ ní 150,000 sí kò jù báyìí lọ yóò lọ fi ọ̀kadà dógò half day náà ní ẹ̀yà o ní ọba ní kí wọ́n lù wọ́n gbọ́ ọ̀kadà lọ́wọ́ owó rẹ̀ ní kí wa asa tuhibbu shay'an wa huwa sharrun lakum. ọlọ́run dúró kẹ́lò mí pé iye ọdún báyìí lọ́ tó bímọ ó lọ fi agbára wá ọmọ náà kó gún lọ́bẹ̀ tó báyìí àmọ́ kí n fagbó yìí ó kó tọmọ bànújẹ́ nínú rẹ̀ jùlọ ọlọ́pàá mú bí ọba wáyé ẹni ò wáyé ayé ló wá tó dáyé orí ibú yìí
Allahu Akbar. kí ló ló ṣe omi tí yẹn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní tó burú bí nǹkan túláàsì gbogbo tó kù láyé lónìí ta ló lágbára táwọ́ ọ̀nà wọn Ọ̀fà ọlọ́wọ̀ fún Ọ̀fà owó tó bá ń dálẹ̀ lára Abíọ́lá ọlọ́ba kẹ́ Abíọ́lá MKO mọ́nì kúdí owó MKO tó ní kọ̀kọ́ dí àgbogbo nǹkan ló ní owó Ọ̀fà ilé wọn ń fa nǹkan kò jáwọ́ náà wọ́n tó wá jí orí ayé gbé wọ́n gbapò wọ́n tó gba ẹ̀mí wọ́n compensate ọmọ rẹ̀ pé ìwọ̀n lọ jà fún ìnira fún wa bàbá demo náà gbé democracy demo kò wá sí pé automatic ní ọmọ rẹ̀ mọ́ house of rẹ̀ Nàìjíríà sún gbàgbé ilé rẹ̀ n tó ń kú sí àkàn tọrọ rẹ̀ wọn ò sì rántí èdè rẹ̀ ẹ tó ga ni wọn rántí kátó ìwà olùsì bọ́kọ̀ tẹ ọ̀pá wọn kàn máa bá láyé tí ń lọ ni kọ́ dànù lásán ìwọ lọ ń kọ̀ dúdú sọ́bẹ̀ torí ẹnìkan tí ò só ń jẹ́ nù rẹ̀ ó tó tẹ́ ń tààrẹ ṣubú tẹ́jì òpódì orò tó jàmá ó wá ní ẹnìkan oníláárí sílẹ̀hódì láàrí rẹ́pọ̀ tààrà kò wá sí nǹkan tí ìfẹ́nu yẹ̀yẹ́ kọlù tó ẹ̀rẹ́ ìgbọ́n yóò fi sí yẹ̀yẹ́ bẹ́rẹ̀ yóò kàn lẹ́wẹ̀ bẹ́rẹ̀ yóò bá ti ẹjẹ́ kò wá rí tí ó fi sí yẹ̀yẹ́ mọ́ láyé rẹ̀ ló bá rí àdán lásán ẹ̀dá Ọlọ́run ó wá wò báyìí ó ní kí lọ́lọ́run ó fi wọ́n sí tó dá ọ báyìí ó sì wá búrẹ́wà báyìí wọ́n ń kàrán sun àdán fa wọ́n ń kàrán sun àdán ẹ̀dá sì ni wọ̀ yìí ẹ̀wọ̀n wo ló bá ṣe sáà ààrẹ bá kọlù ẹjá jòkó jẹ́ tí kálùkù gbójúlé kò tọ́lọ̀ ń dànù gbogbo tó gbójúlé lẹ́ẹ̀kan náà kódà kọ́ bí gbọ́ ọmọ kò tọ́lọ̀ ń pa Ọlọ́run tó pọ̀ nídi ayé rẹ̀ àbí kí ni ò lè fi ọ́ ṣe kọmọ rẹ̀ bẹ́tẹ́bẹ́tẹ́ ní ìsìn kọmọ jábútẹ́bútẹ́ só ní Ọlọ́run láà ni ṣùgbọ́n kọ́ ti jẹ tí ò yẹ kọ́ jẹ ni ọ̀yà gbẹ́lẹ̀ orúgbé ẹran ní ìsìn bàbá bá ìkẹrí lánàá tí ẹ bọ̀ ọ̀nà ẹni kọ́ mọ̀ fàwọ́ káàkiri kọ́ mọ̀ fi orí òwà gbẹ̀ àsórí àmọ́ ọrù yóò jí kòtò kí lọ́lọ́run lè ṣe kí lọ́ sùn láàfíà kò ní kó jí láàfíà èyí lè sùn pẹ̀lú ìdùnnú kó jí pẹ̀lú ìbànújẹ́ kí nǹkan kan ti yọwọ́ lára rẹ̀ kí lè tó máa nẹwàá gbé báyìí kẹ́ sùn lánàá bá àti bá nù ó wá ní ààrẹ lásánlásán owó ń bẹ jàmá gbogbo ẹ̀dá tó wá tó rí kó dúpẹ́ fọ́lọ́run tó wá àlàáfíà tó sì rí àtẹ̀yìn tẹ́ ẹ̀ wá àmì wá ẹ̀yìn tẹ́ ẹ̀ wá ìwọ̀n ló fún tó ń rìn káàkiri àdúgbò gbà tí ó rẹ̀ ọ́ ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó lálàáfíà jù ní wèrè tí ń ṣe lọ́bí ọjọ́ mánéjì tí wọ́n tí fòdí wọn sí wọ́n fòdí wọn sí ẹlòmí ń bẹ níbi olè jà pátá àmì ń bẹ níbi olójú oúnjẹ tí wọ́n lè jẹ àlàáfíà tó yàtọ̀ síra wọn ọkùnkú mọ́rẹ́ ọ lè jẹ̀gbẹ́ bí bá ti ní tí ó rùn yóò mọ̀ sàn ní mọ̀ sọ́nù ní rówó kò sí tọ́ ọ̀rọ̀ jẹ́ jẹ́nká bíbí ràkúnmí ẹjẹ̀kújẹ ẹnu rẹ̀ ò dákẹ́rí ìgbà ipò ó fẹ́ kírun yóò tún fi ìwàrá sóyà yóò tún fi àpò àdá àpò yóò ti jẹ́ ewúrẹ́ lẹ́sìn ní kìí ṣe ewúrẹ́ bí lọ tọ́lẹ̀tì sẹ́nà gbọ́dọ̀ jẹ nílé ìgbẹ́ ó ní tí ó tún máa jẹ́ ń bẹ ó ti ra àkàrà kó sápò ó bá jágbẹ̀ di àtúnfẹ̀yìn náà lè di àtúnfẹ̀
ó lájẹ sí ibi dábà ẹnu wa tó tún sùn lóòtọ́ máa jẹ lọ lákùnrin ni alápọ̀jẹ jẹ̀mọ́ ìfàdígbé tó pọ̀ sẹ́nu fún ọ̀nà wọn bá jẹ́ ọjọ́ tẹnubẹnu lóòrù kò sí tí ò lè jẹ́ olówó ń bẹ owó gùn wọn náwó sí ààrẹ ilé títí rà sọ fún mi kó kọ́ tó kọ́ kalẹ̀ láyé ìjọ ó lé ní 40 wọ́n ta gbogbo ẹ̀dànù gbà tó yá ara rẹ̀ wá ń wú wọ́n bẹ́ Allahu Akbar àwọn àtìbá ẹ̀gbọ́ tọ̀bíìbù ẹ̀gbọ́ àwọn àtìbá àwọn tí a máa tọ́jú ẹni jàmá àwọn ẹni tọ̀bíìbù tú bàbá àpọ́sọ̀rọ̀ ọmọ èyí kí ní jẹba ìgbọ́n tí ó wá káàkiri àgbáyé ọ̀rọ̀ yóò ní lójúrú ẹ ma gane ní wálẹ̀ tàwátà wọn ara báyìí lójúkúrú a ma gane ní jẹ́mọ́ owó gùn wà máa lẹ́kà sún a ní ọgbọ̀yá ìkásọ́rì fi ní àmúra ti lọ lẹ́nu buhari jẹ́ ríbá zina ọ̀tàgbọ́n ọwọ́ tọ́tí فمرتكب بذاك يبلى بنكبة ẹgbẹ̀rẹ̀ náà rẹ̀ síbi tí ò dá ìbànújẹ́ lọ́wọ́ fi sàlẹ́wò fún wọ́n mọ́ sí tájìbọ́ bèèrè bí sálìbànà ìbátí La ilaha illallah ìdẹ̀kùn yóò lọ yẹ́yẹ́ ni ìdọ́kùn yẹ́ sáàbùnù kí nǹkan gbọ́dà lára èèyàn wọ́n máa lẹ́kàsọ́ ní bọ̀yá ìkásọ́rì fi ní ó sì lọ́kọ̀ ojú omi níjọ́nà tí bá pawó wọ́n tó ta gbogbo ẹ̀ ìhẹ́rẹ́ jẹ́ ọlọ́dọ́kùn máa mú wa ríbá ọlọ́run máa mú wa ìdá ọmọrin wà kúrò ọtí dákùn máa mú wa dákùn ẹnìkan ò lè tún yẹn lẹ́ àfọlọ́ ọlọ́nìkan ló lè láàkà sọ́ní ẹjẹ́ ẹgá táwọn lò sí jẹ́ ní wọ́n lè dè yàn má ẹ̀yìn lọ̀rọ̀ kan yìí bá wí ọ̀nà ìbọ̀yá ìkásọ́rì fi ní fọ̀rọ̀lọ́ gateman rẹ̀ owó nínú lọ́pọ̀lọ́ fọ̀rọ̀lọ́ driver rẹ̀ mọ́kàn wọn iṣẹ́ èèyàn mọ́kàn tí olówó iṣẹ́ èèyàn èèyàn lẹ́ni tí olówó wọ́n lọ́pọ̀lọ́ bí harí ní ẹ̀ tẹ̀lé ní yọmọ mi rìbá zina wà tọ́tí ẹ̀ sponsor ọtí mímu ẹ̀ sponsor zina ẹ̀ fún sí lásìkò nǹkan wá tán ó wá sọ fún àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n bá tó lè dúró tó sí torí bí nǹkan bá dàrú tó ní ìyẹn tí ó kù lọ́mọ́ra amálẹ̀ bí nǹkan bá dàrú tó ní ìyẹn tí ó kù tí ó dùn wọ́n máa lẹ́kà wọ́n tó ṣe gíràgírà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí nǹkan bá ṣe wọ́n sáà ó wá kún ọtí ẹgbà pé ìgbà tó dúró àjọ jẹ́ ni olóòdákun wọ́n sọ adé ní àná ìwọ̀ta àrùn tẹ́ fi jẹ́ ní àná ọlọ́mọjálè dé díẹ̀ àwa náà ti jàrábà ayé fún àwọn ìpà kan ẹ̀gbọ́ lóríṣiríṣi nǹkan tá ń padà gbọ́ tẹ́lómi ń sọ kódà rárá wọ́n máa lẹ́kà sọ́ní gbàtẹ́nìkan wí ó ní àwòkú ààyè ló mì àwòkú ó ní omi níjọ́ ibi tí ó sì lọ aago mẹ́wàá rẹ̀ lọ kẹ́ntàn mọ́ ní pé àwòkú ló mì àwòkú wọn ti ń rẹ̀ yẹ sínú rẹ̀ kankan ló sẹ́sọ́ ọ̀rọ̀ ní àwọn àlà lọ́rùn nígbà wọn dé ẹ̀rí gẹ́gẹ́ mi lọ́rùn sẹ́sẹ́ gé lọ́rùn ó lè sọ̀rọ̀ mọ́ àmọ́
àwọn olórin ìjọ nítorí wọ́n pé ti kọrin òbé ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni wọ́n tí nǹkan ò bá sí ọ̀lẹ́ mẹ́ni tó fẹ́ ọ wa ma laka sunni an iqya kasari fihi bi hariji riba zina wa khamrin wa khutati òyìn fọ́kábọ̀ lórí kò sí èyàn mọ́ ẹsẹ̀ gìrìgìrì ní àjọ̀fẹ́ bàbá yọ àrí sùn irọ́ ni ó ń sùn lọ́wọ́ ni ohun tí ò jí ó sùn ni tó wà lọ́wọ́ rẹ̀ ohun ẹgbẹ́gi tó bá lè sọ lórí kìí sùn àkọ́nà kankan lásùbà bí àmì rẹ̀ tí lọ máa kán sí wa ma laka sunni an iqya kasari fihi bi hariji riba zina khamri wa khutati jẹ́mọ́ ẹni náà igi kasúgbà tó bá ti rérí tí ò ní èso mọ́ ẹ̀ríkan lébẹ̀ mọ́ ẹjọ́ tó so padà nẹ́sìn kí wọ́n tún ṣe ra'aytu an-nasa qad malu ilá man indahu malu ọmọ ńlá fa'ani an-nasa qad malu ọ̀sùn wá rówó ọdẹ jẹ nǹkan sí mi lọ́rùn ọ̀tí ẹ̀ ìsáàfù ara rẹ̀ wọ́n padà bú òun lápà ní ọ̀ mọ́jọ́wọ́ rẹ̀ lè kókó mọ́ sí ìyálẹ̀ ju bó ti yẹ lọ àlẹ́yìnká bí ọ̀sáàtì òmúrì alayka bi awsati al-umuri fa innaha sáyẹ̀ rẹ̀ wọ̀n tó wọ́n sì najatun wala tarkabudalula wala sahaba jẹ̀mú dámá ó wá kọkùnrin pẹ̀lú ara tí ń jẹ ìrà àwọn èèyàn ti túká àwọn agbèrè tí ó dò níbi tí ó ti gọkọ̀ ojú ó ti dágbére fún ìlú torí kò sí pàtó ní mọ́ dókítà kan wá tó ń kọjá lọ wọ́n ní kí ló ń ṣe bàbá yìí tí wọ́n lò rẹ̀ ní fi ń gbé kẹ́ onírú ààrẹ wo wọ́n náà sì lè tọ́jú ẹ̀ ọmọ ìrẹ́ ní kíni ìwọ kó dókítà yìí kọ́sọ́ngbó ó ti kọ́ ọmọ rẹ̀ ní gbèrágà gbogbo tí ẹ bá kọ́ yẹn wọ́n padà lọ against ẹ̀ ìwọ tó bá kọ́ ọmọ léèbú yóò bu ọkàn àti dábì kò ní dáa fún yìí nítorí ọkọ ọ̀run mọ́mí ẹ̀ ìyàwó ni àbúrò yín fọ́ ni or something ìyá rẹ̀ ní bá wí ń bọ̀ sí pé ìbú lè kọ́ ọmọ akójẹ́bí ń tẹ́ ẹ̀kọ́ ló mọ̀ ọmọ rẹ̀ náà àwọn ọ̀dọ́ rẹ̀ tó ti yà tí ń jọ̀gá wọn lẹ̀ ń gbéraga ẹ bá ní gbéraga púpọ̀ ọjọ́ kan tí ó kúkú ní ìfilẹ̀ bẹ́ẹ̀ tó sàánú ẹ̀tẹ́ ẹ̀bà fún wọn ní ẹ̀bà àwọn kí ń jọba lè wà ó lò sí sí ní ó lò sí pa ebi sì ń pa kàràmbà ní rẹ̀ ó tó bẹ̀rẹ̀ gbéraga rẹ̀ ló bá ní ẹ̀káyì ẹ̀sìn ní òlé tọ́jú mi ó ti rí fìrí èyí ló tọ́jú mi ẹ̀sìn ní òlé tọ́jú mi ẹ̀ẹ́sẹ̀ ká tó ń bú máa bọ́jẹ́ olómọ tí ń ṣeun olómọ tí ń ṣeun ẹ̀gbọ́ àbí sọ̀rọ̀ yóò kún jọ mẹ́jọ ni lèyìn bá ní wọ́n lè lè ọ́nà ní tọ́jú mi ọ̀ èmi gbà ọ́ wèrè rẹ tọ́jú wèrè ẹmọ́dá wèrè lóhùn wọ́n tún lò ẹ́ fún yẹn ẹmọ́dá wèrè lóhùn ó lẹ́ gbádùn nísìn àwọn adákọ̀ dókítà ńláńlá àwọn kọ̀sọ́ntà tó jùlọ àwọn pòfẹ́sọ̀ ó ní ọlọ́run ní òfin ọtọ́jú olódà ẹ lọ mú àdán kan wá ó wá bú èrìn aláàrẹ̀ bá wọ́n ni mo ti rọ̀ pé nǹkan ṣe bó ti rántí àdán tó bú níjọ́ sí àdán mo ti rọ̀ pé
àtọ́kàn wọ́n sọ dókítà sí wèrè ní ọ àsíwọ̀ gẹ̀ẹ́dì ẹmọ tọ́jú ní ọ àdán ó nìlọ má dán wà àdán ọ̀bẹ̀rẹ̀ yọ̀kín ọ̀bẹ̀rẹ̀ gbogbo àdán wọ́n bá má dàdé ó ní ẹ̀sùn náà bẹ̀ wọ́n bá sun àdán náà wọ́n sun ó ní ẹ̀fíṣẹ́pò àbí nǹkan tó bá ti ṣe para wọ́n bá ti ká èrè ti yá ó ní ẹ̀dá lóhùn dára ní wèrè Allahu Akbar bẹ́ẹ̀ sì fi ẹbú rẹ̀ pààlà báyìí tí wọ́n pààlà láàrin ìṣẹ́jú márùn-ún gbogbo bí tí ń tún kọ́kọ́ parẹ́ náà ó wá lálàáfíà ń ló bí pé àwọn nǹkan tẹ́ fojú kéré ìbẹ́sílẹ̀ àdìbáríkà wà falikuli shay'in maziyya ọ̀run ló mọ̀ iye nǹkan tọ́kàn rẹ̀ kọ̀ ìbẹ̀sì lórí rẹ̀ wà ọkàn rẹ̀ kọ̀ àdán àsádẹ̀ ní òjò gbádùn èyí tí ń bá sọ̀rọ̀ lálẹ́ yìí ẹ̀rọ zẹ́rù ọ̀pọ̀lọ̀ yìí àti ẹmọ́ dìbò fẹ́ tí ẹ bá fẹ́ àmọ́ ẹgbàpọ́lọ̀ ní òjò orí bẹ́ẹ̀ ìka tèmi ní ìkan ti tó ìka wo ìka tẹ́lẹ̀ kí kó tó ní ká sì náwó ṣebí kọ́ ti yọ̀ lórí ọ̀kadà ní kọ́ ti fi gúnlẹ̀ pẹ̀n ọ̀rẹ́ àfẹsẹ̀ dìbò ní falikuli shay'in maziyya káráyè sàdúrà la taqir man dunaka àbẹ̀ ọlọ́ falikuli shay'in maziyya àfọlá rẹ̀ bẹ̀ ọ́ nas'aluka bika àfiwọ́ ọlọ́run àfibẹ̀wọ́ ọlọ́run afárá rẹ̀ bẹ̀ ọ́ àfirà rẹ̀ bẹ̀ ọ́ Nàìjíríà ọlọ́mọdé ó dàrú Nàìjíríà ọlọ́mọdé ó dàrú ọyàn sí àmìnà ni àmìnà Kwara State ọlọ́mọdé ó dàrú ìlú Ọ̀fà tó dá wa sí mọ́jú ó dàrú ìlú Ọ̀fà tó dá wa sí ọlọ́mọdé ó dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan látòrí sárájì kárí gbogbo ìlú ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ wọ́n náà dákọ̀ ìlú rẹ̀ ìlú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé kọ̀ọ̀tún ó bàjẹ́ ọlọ́mọdé kọ̀ọ̀kan ó bàjẹ́ Ìwó ìlú Ìwó ọlọ́mọdé ó bàjẹ́ ọlọ́mọdé lọ́rí ó bàjẹ́ Ìlọrin ọlọ́mọdé ó bàjẹ́ àti sọ́dọ̀ mọ́ kò sí jí lọ mọ́ àpégbè Allahu Akbar Èkìtì lẹ́nu ọlọ́mọdé Èkìtì ó bàjẹ́ Èkìtì ọlọ́mọdé ó bàjẹ́ Ìbàdàn mọ́jẹ́ ó bàjẹ́ ìlú ìyá àyà àti ẹ̀ dábọ́ ọlọ níjò ní wọ́n ní bá rí àbábọ́ ọlọ tọ́wọ́ wà gbádá ọlọ́mọdé ìlú ìyá àyà rí ó bàjẹ́ ó ti sàmì gbogbo wa ọlọ́mọjọ́ tàn lé ó bàjẹ́ ọ̀tàn ilé ọlọ́mọdé ó bàjẹ́ Ìlẹ́mọ̀nà ọlọ́mọdé ó bàjẹ́ sárájì lẹ́wọ̀n mi lálẹ̀ wọ́n láti Ìlẹ́mọ̀nà Ọ̀fà wà yí ọlọ́mọdé ó bàjẹ́ lásìkò tí a ń bá káì ọlọ́mọdé àforíkó tàà sí ní mùsíbà ṣàánú wọn Ọlọ́run kó sì yẹ̀yàn gidi fún wa